أكرم الخلق على ربه وخير من كان بي يسأل عجل بذئاب الذي أشتكي ومن إذا توقفت فمن أسأل فإلتي ضاقت وصبري قضاء ولا ست أدري ما الذي أفعل àlékún ìyọ́nú Ọlọ́run àforíjì Ọlọ́run kó mọ bẹ fáwọn tí ẹ tara wọn jáde. àfa àgbà bàbá wa ṣé o tájọ là àlẹ́ bàbá alájẹ́ àgbà bàbá oníyẹgí Ọlọ́run mọ́sá kẹ́ gbogbo wọn pàtàwọn tẹ́ ẹ tara wọn jáde. يا إلهي وفي يديك مصيري àpèjúwe dáadáa lẹ jẹ́ fún gbogbo ayé. anta li ghafuru dhurra amati. èyí tí wọn náà bá fẹ́ rà kalẹ̀ nígbà tó o bá símọ́ fáwọn ọmọ rẹ. anta li karimu ya wakili. àwọn àgbàlagbà tẹ́ ẹ tara wọn jáde àárín wọn pẹ̀lú Ọlọ́run ọ̀bàjẹ́ lélẹ́yìí fi ń ṣẹlẹ̀. ìdádìlà amati ayati. tọmọ ọlọ́mọ ọ̀bàjẹ́ lọ́wọ́ wọn lẹ́yìn fi ń ráyè ṣe. wà á fi di بك العظيم علينا èwo ni wo ṣe èwo lèmi ó ṣe tí wọ́n ti bá. لنعوذ الألطاف والبركات kò rí báyìí nílé ibòmí. وارض عنا يا خالقي وإلهي. gbogbo yín pátá kò sí àṣàdànù nínú yín ọlọ́mọdé ẹ̀ máa padà kú láéláé. الذنوب والآثارات. àlékún ẹ̀mí gígùn ọlọ́mọṣà sí fáfá wa. إلهي بتاج الدين بلغ مرادنا. ọlọ́run wọlá iṣẹ́ rẹ ti bẹ lára àfáàgbà bàbá ṣé o tájù là àlẹ́bí. المكسور في الدين والدنا. ọlọ́mọ fàbùkù kàn yín láéláé àfá wa. بتلميذه مفتي الألوري كمالنا. ọlọ́run wọlá bàbá alájí àgbà tẹ́nìkan lábùkù rẹ̀ tó fi lọ dé pàdé ọlọ́run. دعاء بل منقذ لكل من خنا. níbi tó kọ yín délé ní ọlọ́mọ fàbùkù parí rẹ̀ fún yín láéláé. بتلميذه لموسى الأمة. àárín yín pẹ̀lú ọlọ́run ọ̀bàjẹ́ kò ní bàjẹ́ láéláé. عبد القدير من العلا. ibi tẹ́dà ti ferí gbá nílé àfa ẹ̀ ní ọlọ́run ní kẹsàn-án dáadáa nílé àfa ẹ̀ ṣiṣẹ́ fẹ́ abayín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. لعابد الرحيم. àlékún yọ́nú ọlọ́run àforíjì ọlọ́run kó máa báyà àti bàbá tẹ tara wọn jáde. بحرمة جنت قامع الكبر كله. Allahu akbar. وبالغارنا حب الإله ذوي الوفاء. La ilaha illallah. بجملة نال الفتى ọlọ́run ní pa yín lẹ́kún láéláé. ويا gbogbo bí ẹ bá dé yín máa dùn ní ọlọ́run ló ṣe ti yín bẹ́ẹ̀. ọlọ́mọdé ẹ̀ máa padà síbú láéláé. عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحماني. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. ẹjẹ́ wíbẹ̀ jama. الحمد لله رب العالمين. nínú mẹ́wàá mẹ́ta Allah. tí Ramadana pín sí àti mú mẹ́wàá tàkọ́kọ́ àti sẹ́ mọ́lẹ̀. Allah. ọlọ́kànnà bó ṣe pé mẹ́wàá àkọ́kọ́ òun náà sí àwọn kan mọ́lẹ̀. La ilaha illallah. mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì náà la tún bá lọ yìí ọlọ́run àfànàbí Muhammad bíọ́. sallallahu alayhi wa sallam. àti mẹ́wàá ti tààrin àti ti parí ọlọ́run já gbà pẹ̀lú àlàáfíà ara. amina.
ẹja àjọ pé alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وصحابه وأصحابه وسلم. وسلم nítorí àsìkò ọjọ́ ti lọ ẹlòmíín wà ń bí yóò sì padà lọ lé lọ dáná tí wọ́n yè sínú àbí gbogbo wa ni gbogbo wa la ń gbàwẹ̀ wọ́n mú ṣe báyìí ẹ má gbé yẹn wá o ṣe báyìí náà la gbọ́dọ̀ fi tètè ṣe kankan ẹ rí i pé nínú Ramadan la wà alhamdulilayi à ń gba àwẹ̀ náà lọ ẹni tó tó àṣẹ pa ló pa gbogbo aláṣẹ pé gbà á báyìí pọ́ báàlú kan ló ní á gbà á ààrẹ ni tó ṣe pé àwọn tí wọ́n máa jẹun nulẹ̀ tí wọ́n máa tilẹ̀kùn mọ́lẹ́ ló pọ̀ tí wọ́n sì jẹun tán tí wọ́n ní tí ìbá ṣe pọ́ bá tó ní á gbà àwẹ̀ táwa gbà àwẹ̀ yìí ni ó sì ti jẹun Allah ó ti jẹun ṣùgbọ́n ẹni tó ní á gbà àwẹ̀ ọba tí ò ṣe é fojú rí Allah tí ń sì ń rí gbogbo ojú Allah kò síbi téèyàn bọ́ sí tí ò rí yàn ẹ̀rù ẹni tí ó gbàwẹ̀ náà gbogbo àwọn tá a gbàwẹ̀ la bẹ̀rù Ọlọ́run dípò pé àti ṣe ní tí ò dá máa ba kálukú lẹ́rù tá a bá lè yàn bẹ́ẹ̀ bí yàn bá tún wà níbi tí ò tún séyàn náà ẹ̀rù ò tún máa bà yàn. jalaluhu azliyun la zawala lahu. وملكه دائم لا شيء يفنيه. Sultanu Sokoto bí ti máa kéde àwẹ̀ tóun tó bá ṣe pé ọ̀dọ̀ wọn náà bá ti ní tọ̀ Sultanu Sokoto ní gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà gbààwẹ̀ lọ́la o ó dá mi lójú pé nu gbogbo ọmọ Nàìjíríà tó jẹ́ mùsùlùmí bóyá nù dá mẹ́wàá a lè rí méjì tí ó gbà ààrẹ ni tí ó ní ẹ̀yà kan máa dá wọn ló járe. àmọ́ ọba tí èyí sẹ́gbẹ́ gbogbo ọba tí ń bẹ láyé máa wu àwọn ọba ọ̀pọ̀lọpọ̀ ọba yẹn máa ń kúnlẹ̀ jẹ́ ń dọ̀bálẹ̀ fẹ́ lómi bàbá wò pé ẹ̀ ǹjọ́ tó ọba wa bó sí sàárè nǹkan kí ni wọ́n dọ̀bálẹ̀ fún lára rẹ̀. jalalu azaliyun la zawala lahu. kò sì sí ọba tó tó Al-Qur'ani. Allah. àmọ́ wọ́n ń páyà gbogbo àyè tí kálukú wà yìí pé ẹja bọ̀wọ̀ rẹ̀ gbogbo ọba náà tó bá wù kó jẹ tí ò bá pọ́n Al-Qur'ani lé yóò yẹ̀yẹ́ kàn yín ni. wa mulikuhu daimun la shay'a yufnihi. torí pé Al-Qur'ani ni ọ̀rọ̀ Ọlọ́run Al-Qur'ani ni ọ̀rọ̀ Ọlọ́run Masha Allah. wọ́n ní láàrin Ọlọ́run àti Al-Qur'ani tá la gbà bó láti fẹ́ béèrè àgbà tá la pè lágbà torí ń jọ́ tọ́lọ́run ti ń bẹ náà lọ́rọ̀ rẹ̀ ti wà. وملكه دائم لا شيء يفنيه. kalamuhu la yabid. Allah. níjọ́ tọ́lọ́run ti ń bẹ náà l'Al-Qur'ani ti ń bẹ níjọ́ tọ́lọ́run ti ń bẹ náà lọ́rọ̀ rẹ̀ ti ń bẹ ọba tó wá kápá gbogbo wa ló fi sọ fún wa yìí pé gbogbo yín bẹ ẹ rí mi Ọlọ́run mo sì ní ẹ gbààwẹ̀ ẹ sì gbà as-sawmu li. wa ana alladhi ajzi bihi. ẹ bá ń wí. as-sawmu li wa ana alladhi ajzi bihi. as-sawmu li. wa ana alladhi ajzi bihi. ẹ̀yin náà wí. as-sawmu li wa ana alladhi ajzi bihi. àwẹ̀ tí gbogbo yín ń gbà èmi Ọlọ́run lẹ ń gbà fún. Masha Allah. èmi Ọlọ́run náà ní sí ṣẹ̀san fáláwẹ̀ ẹ wò látàárọ̀ létí táwẹ̀ bá mú yẹn ń gbà míì ọ̀ní lè bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ mọ́ alájẹ ẹkú lé ó dáhùn nánu wọ́n bá yẹ tó fẹ́ sàṣejù tó bá sẹ́fẹ̀yìn là ń kí ebo ti dá yín lò kí ló dé. ọmọ mi Àìṣà ó bá ti di bí aago 5 kọjá báyìí tí 6 bá ti lù báyìí ó lè wo aago mẹ́wàá kí sì ní ó tó tó. Allah. dadi 6 kìláwà ó lè ní mbá ní 6:20 kìíní kan tó bá tún lọ tó bá tún bọ̀ ó lè ní hóó yín ní kíni kè tó. Allah. sórí 6:55 àbí 6 kìíní kan tá à ń sinú báyìí ó sì ẹnu ilé bá a sọ nǹkan kan mọ́ yóò gbé ha ni. nasumu. fa inna sawma ni ilmi tuqa.
ànábì náà ló sì ní ẹ lọ́ra jẹ sàárì kẹ́sì yára sínú. nasumu. tamani alọ́ra jẹ sàárì kì í ṣe pé kọ́ máa kí àsùbá lọ́wọ́ kọ́ máa jẹun o kọ́ máa wá sọ yìí pé ànábì ló ní alọ́ra jẹ sàárì ẹja alọ́ra jẹ àbí kí wọ́n á ní ká yára sínú tí wọ́n wí kọ́ wá rí i pé wọ́n àti aago mẹ́fà bọ̀ lù tàlẹ́ lọ́ba gbé ha ẹ ṣe ànábì ló ní ayára sínú bá ń kọ́. fa inna sawma minni. nígbà ànábì ń sọ ni wípé tó bá dá sí kò sínú ẹ má máa fi sínú yín falẹ̀. ẹlòmíràn ni omi ètí ìsinú ní ìsìn ó dagun mẹ́sàn-án wọ́n sì rẹ̀ ẹ́ léṣe o. fa inna tawila liju'i yawman sayashba'u. fa inna tawila liju'i yawman sayashba'u. akí ọlọ́run ọba tó pàṣẹ fún gbogbo ayé tí gbogbo ayé náà sì tẹ̀lé. Allahu akbar. ẹ gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu akbar. ọlọ́run bá wa ṣe kí àti ìgẹ̀rẹ́ fún anabi Muhammad. sallallahu alayhi wa sallam. anabi ló gbé alukur'ani wa tó fi ṣe wáàsí fún wa tó fi bá wa sọ̀rọ̀ tí gbogbo ayé sì tẹ̀lé. Allah. ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn àfa wa. àmín. asheikh tajul adab. àmín. baba wa alhaji àgbà. àmín. baba wa oníyanjú. àmín. baba wa afọ́ọ̀ba yaaru. àmín. baba wa ọlọ́dán. àmín. baba wa oníwàásí àgbáyé. àmín. baba wa apá òkági. àmín. baba wa léèlá gbogbo wọn. àmín. baba wa lágége. Allah. ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn o. àmín. fasaka mara. bí a ń ṣàbí bàrídọ́. ديما من الملك الكريم الأجود طغى الجرم عن ثرواتهم عفو ولا عفو للمفضل المتغمد. bàbá wa bá kí olùkọ́ àgbà gbogbo wọn ni kọ́lọ̀ ń bá wa kẹ́ bàbá wa láwùyé. amina. a kí gbogbo àwọn tá a wà ń kalẹ̀. tọ́ àwọn tá a sẹ́kùnù. gbogbo látọ̀dọ̀ màmá wa àgbà ìyá wa. Allah. ọlọ́run jẹ́ màmá ó pẹ́. àmín. kí wọ́n tún pẹ́ sí wọ́n tún pẹ́ sí wọ́n tún pẹ́ sí. àmín. wọ́n sìn wá débi tó jìnnà. àmín o. gbogbo oore náà ti ń sojú wọn ọlọ́mọdé bàjẹ́ ó wọ̀ ọ́. àmín. bàbá wa ọláyíwọlá mo gbé látọ̀dọ̀ wọn. adamallahu ayatahu. ọlọ́run mọ̀ fi yín sẹ̀sìn bàbá. àmín. mo ní bọ́lọ̀ ń bá dàgbàlagbà dúró a máa dàgbàlagbà dúró nítorí nǹkan méjì. yé. adàgbàlagbà mi dúró nídàádúró pé ń fi ọ́ sẹ̀sìn gbogbo ayé ò rí. ìyanu. ìwọ òṣèbáwọn tán ń fi ọ́ sẹ̀sìn. a sì dàgbàlagbà mi dúró nítorí kó lè jèrè ọmọ. yìí tọ́lọ̀ ń dẹ́yìn dúró ó ti fi hàn yín pé èrè ọmọ ló fẹ́ kẹ́ ẹ jẹ kalẹ̀. àmín. ẹ sàmì jàmá. àmín. ẹ sojú ẹ tún sẹ́yìn. tọ́. ọlọ́mọ padà lẹ́yìn yín o. àmín. bàbá wa múlùdùn gbogbo kò sọ̀fẹ́ àníyàn yín tó dáa náà lọ́lọ́run fi ń sẹ̀sán òun ni. bàbá ara wọn bá dóde wọn tún máa náwó àpadà síbí òní kàn yín o. àmín. ala Qur'anil azim. alfa wa Ismaila Bukhari Èkó Buhari Èkó tiwa nù ó jèrè kí n púpọ̀ ọlọ́run ó sàlékún àpọ́nlé. àmín. ọlọ́run bá oníyan gíta àjọ gbàmọ́ náà lára wọn. bàbá wa Imam Abdul Bari. tọ́ adamallahu hayatahu. ẹ kú àdúró tí o ọlọ́run bá dúró tì yín. àmín. ẹ̀rí máa ti náwó látàárọ̀ ọlọ́run níjó tán bẹ́ẹ̀ o. àmín. afáwa àgbà Imam Yahya Ishaq Mọ́bọ́lájí ọlọ́run tó gbogbo wa pọ̀ àti gbogbo àwọn yòókù wa tí wọn ò sí ń bí náà ọlọ́run bá pẹ̀lú gbogbo wa. àmín. ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀. àmín o. fún àtàjù máa dìbò. àwa la máa dìbò sẹ́gbọ́rù Yorùbá yẹn. agbọ̀yé. àwa la máa dìbò wọ́n di gandu. gàtí tájù náà wá wà lára àfáwà máa dìbò wọn náà wá di tájù máa dìbò. torí bí bá ti pẹ́ láàárọ̀ ọ̀sẹ̀ yóò ṣe kéde. yóò dọ̀sẹ̀. ọlọ́run ó ṣàlékún àlùbáríkà náà. àmín. gbogbo àtàjọ wà ń bí la kíra wa àtẹniwá láti Agileti àtẹniwá láti Ẹgbẹ́dá àtẹniwá láti Gando àtẹniwá láti Ìkòròdú àfa àtàjù tó ní ibi ó dagun mẹ́wàá kó n tó kó n bí òun ló ti ká ń lẹ̀ o ọlọ́mọṣà jáde àwọ̀ gbà. àmín. ẹ sáámi jàmá. àmín. nígbà tó ti pé inú àwẹ̀ la wà láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ ṣàwùsù náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ọlọ́ni wàṣámùsì wàdùhà
wàṣàmùsì wàdùhàhà. والشمس gbogbo ẹni wàá máa kájọ máa ké ni o. وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والليل إذا يغشاها والليل إذا يغشاها ونفس وما والسماء وما بناها والأرض وما طهاها. Mala Siddiq. ونفس Mala Siddiq. أكرمكم Aya الله. kọ̀ọ̀kan náà Al-Qur'an nínú Ramadana ládàá rẹ̀ ju ní oṣù tí èso ní odò Ramadana lọ. Bọ́ba ti ké ìwọ náà máa ké. Máa ké. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها Imam wa Muhammad al-Awwal. والأرض وما طهاها Olóko gbogbo aṣọ oríire yìí. ونفس Ọlọ́mọtọ́lá ní ọlọ́dún وما àlìyáwó. سواها Ọlọ́run jájọ sàlùbáríkà náà kalẹ̀. فألهمها فجورها وتقواها وعزا قد وعافية. أفلح من وجاءت. زكاها Ẹ máa ké. وقد خاب من دساها Man dassaha. قد أفلح من زكاها وقد خاب من دساها. Mala Siddiq. أكرمكم الله. Afa Fulani. Al-Qur'ani fẹ́ sọ̀rọ̀. Ó wá gbé ọ̀rọ̀ rẹ̀ láti ibi pé Ọlọ́run wa ń búra pẹ̀lú gbogbo ohun tó dá. Ọlọ́run náà ló dá gbogbo nǹkan wọ̀nyí o. والشمس وضحاها. Bí kémi ló fẹ́ sọ̀rọ̀ kí n ní tọ̀, mo fi stability jẹ́rìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Tẹ̀mọ̀ fáwọn tá a jọ wà nù. Àwọn ọmọ tèmi nù. Kí ni mo fi Muhammad Awwal mo fi jẹ́rìí ọ̀rọ̀ yìí. Allah. Ọlọ́run ò tó wá sí pé à ń fi ń jẹ́rìí o. Ọlọ́run ni àwọn ẹni tèmi Ọlọ́run dá yìí wà ṣámùsì. وضحاها. Oòrùn àti tí máa ń mọ́lẹ̀ níbi oòrùn èmi Ọlọ́run fi búra lórí ọ̀rọ̀ yìí. والقمر إذا تلاها. Èmi Ọlọ́run tún búra nígbà tí òṣùpá tó bá mọ́lẹ̀ gbòò sórí ayé. والليل إذا يغشاها. Èmi Ọlọ́run tún búra pẹ̀lú àsìkò kan àsìkò wo ni àsìkò tí gbogbo yín tẹ̀yàn bá dé tàlágo méjì òru bó o ti rí gbogbo ẹ̀ tó mọ́ lọ tó rí mọ́ tó rí kankan tí gbogbo ẹ̀ wá dúdú gbírímù Ọlọ́run lásìkò náà èmi Ọlọ́run tún fi búra. والنهار إذا جلاها. Mo tún wá fi àsìkò tẹ́ ẹ̀ máa wá jíjẹ mímu káàkiri tí gbogbo والنهار tí gbogbo ó mọ́lẹ̀ إذا gbòò جلاها. àsìkò ìyálẹ̀ta èmi Ọlọ́run tún fi búra. والسماء وما بناها. Èmi Ọlọ́run tún wá búra pẹ̀lú sánmà àti bí mo ti máa léra wọn torí báwa ti wà ní sánmà kan yìí sánmà méjèèje tí ń bẹ àwọn ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. والأرض وما طهاها. Èmi Ọlọ́run tún fi bílẹ̀ ẹlẹ́ ti rí ni bí mo ti tẹ́ لا إله إلا ilẹ̀ الله. tí mo tẹ́ tí kò sì ya mọ́ yín lẹ́sẹ̀ ẹ wo gbogbo àrà tí kálukú ń dá lórí ilẹ̀ ẹlẹ̀ wọ́n á mú kíní àwọn katapila wọ́n á hu kò sì ní wọ́n á débi tó pin sí. ونفس وما سواها. wal ardi. والأرض وما دطحاها. Ẹ dákun jàmá ẹ fún wa ń ṣẹ́jú díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ ẹ jókòó ibi tọ́lọ́hún ń lọ gangan mo fẹ́ ká débẹ̀ nísìsiyìí tí gbogbo òfin wa mọ̀ ń ta wá sí i láyé o. ونفس tọ́ọ̀fì máa bọ́ ọ sí lè di ẹrù rẹ tọ́ọ̀fì ní bá nǹkan kún kan mẹ́ o.
والسماء وما بناها Ẹ̀hẹ́n. والأرض وما طهاها Ẹ̀hẹ́n. ونفس وما سواها àti ẹ̀mí òní ẹ̀mí wa ẹ̀mí tí ń bẹ lọ́rùn èmi àti ẹ نفس àti bọ́lọ́run ti tún sí ẹ̀mí náà وما سواها bọ́lọ́run ti sẹ̀mí kálukú ونفس وما سواها ẹ wá rẹ̀ mi náà fàlẹ́ àmà فألهمها فجورها وتقواها ẹ̀mí gbogbo àti ń bẹ lọ́rùn wa yìí yìí tó bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí tí ó sì bẹ̀rù ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run fi ní fàlẹ́ àmà ha فجورها mọ́lá Siddiq أكرمكم الله ẹ̀mí tó ya kàtánà ọlọ́run lójú ó yà á ألهمها فجورها bàbá wa ní wàásí bàbá wa Alhaji Àgbà l'Ékòó رحمه ní الله gbogbo 1996 97 tá a bá ti fẹ́ pò ń wàásí lálẹ́ ní dàdí alájá ti talẹ́ àwọn bàbá wa sin bàbá lọ di mọ́tò àwọn area boys kan ti wá dúró wọ́n fẹ́ tó bí mẹ́wàá bàbá Kamal wọ́n máa ṣe báyìí bàbá Kamal ọlọ́run ní jẹ́ kó bírú wa bàbá Kamal sáàtì fáwa lówó táwọn yẹn bá fẹ́ lé wọn bàbá ni ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ àwọn náà ò fẹ́ káwọn kọ́rọ̀ àwọn ó rí bẹ́ẹ̀ ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀. ونفس وما سواها فألهمها فجورها وتقواها bọ́lọ̀ ti gbé ẹ̀mí tiẹ̀ síbi wátàkì wá hàn tó sì wọlé ni ti ń gbààwẹ̀ tọ́ ya kàtá torí ń bẹ nu mùsùlùmí tí ó gbààwẹ̀ o. àwọn kan bẹ wọ́n ya wèrèdè lẹ́bùn kò sí rẹ́ kò sí nǹkan kan tó ṣe alẹ́ mi èmi ò lè gbààwẹ̀ ìyàwó dáàdì mi nì. àwọn kan bẹ wọn ò bá wa gbààwẹ̀ mùsùlùmí sì làwọn náà. لا إله ẹ̀mí àwọn kan ọlọ́run ni ó ya kàtá débẹ̀ ó lè débẹ̀. فألهمها فجورها وتقواها àwẹ̀ tí wọ́n ń gbà tó ń bẹ̀rù tó ọ̀fẹ́ jẹjẹ ọ̀fẹ́ wòkúwò ọ̀fẹ́ gbọ́gbọ́kúgbọ́ ọ̀fẹ́ rìnrìn kùnrin àwọn kan bẹ kò sí tó kàn wọ́n. فألهمها فجورها تقواها. ẹ wá máa wo ibi tọ́lọ́run ọba ń lọ látẹ̀kan títí ń sọ̀rọ̀ ntọ́lọ́run nítorí ẹ̀ búra tó fi gbogbo nǹkan búra tán lórí ẹ̀ ibi tí wọ́n ń bọ̀ náà ni wípé. قد أفلح من زكاها وقد خاب من دساها. mọ́lá Siddiq Akramakum sẹ́mi pé ọlọ́run ti ní ẹ̀mí yèmí ọlọ́run ni mo kọ́ ní mo gbé tí ó dá síbẹ̀ mo sì gbé tí ó dá náà síbẹ̀. وأمرناها nǹkan báyìí ẹ̀mí wá ṣe wáyé بخيرها ọlọ́run lémi ọlọ́run fàlẹ́ àmà ha. فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. má lọ wájú ó ní kọ́jà fàlẹ́ àmà ha fujura ha. فجورها ẹ̀mí tí ń bẹ lọ́rùn ẹ̀mí àti ẹ̀hún bó ti wà lọ́rùn rẹ̀ náà àlẹ́ àmà ha fujura ha èyí tí ó ṣe jagunjagun láyé èmi ọlọ́run ni mo kọ́ òkú sọ pé sùn ló kọ́ nísìn bí wọ́n ti ṣe ní. èyí tí ó ṣe nọ́mà èmi ọlọ́run ni mo kọ́ bí wọ́n ti ṣe ní. fujura ha èyí tí ó ba ayé jẹ́ nù. àwọn alùfùjúrì tó fún ayé gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń ṣèlú tí wọ́n ń dàlú tí wọ́n ń bàlú jẹ́ yìí tí wọ́n ń ba gbogbo ẹ̀ jẹ́ yìí bọ́ọ̀lù ọ̀hún ti fẹ́ kálíkì yá mọ̀ wọn ó rí ló fi kọ́ wọn báwọn ó jẹ èyí tí ó jẹ páànù yá mẹ́nu wọn. فجورها وتقواها. bọ́lọ́sẹ̀lú ti wà náà báwọn kan ti ya wèrè tó nù wọn àwọn kan tó wà mẹ́nu wọn táwọn náà farabalẹ̀ tẹ́ máa wò pé olóṣèlú sì lẹ́nu ìṣá tó tẹ́rù ọlọ́run máa bá pé wọ́n mọ̀ ní ibi táwọn wà yìí bọ́lọ́n bá ti gbé láwọn lọ́wọ́ yóò tún gbé jahannama lè mọ̀ ní òun mọ̀ fẹ́ wọ jahannama yóò máa wá pèrè padà. ونفس وما سواها ọlọ́run wa ni kọ́ dé àfúláhà. من زكاها ibi tá à ń lọ ládé wọn o. وقد خاب من دساها. àti kí kálukú lọ kí ìsẹ́mi rẹ̀. قد أفلح. ọlọ́run ní gbogbo ẹni tó bá fọ ẹ̀mí yìí mọ́ àṣewọ̀ ló wà bó ti fẹ̀mí rẹ̀ mọ́
قد أفلح من زكاها. ẹ bá ń pariwo Ọlọ́run jàmá ẹ pariwo Ọlọ́run jàmá. الله أكبر. ìwọ lọ gbìyànjú kó mẹ́ẹ̀ Mubarak. قد أفلح من زكاها. kí kálukú lọ wá bí ó ti fẹ̀mí rẹ̀ mọ́. ẹ̀mí ni máa ń ràn yàn láburú. mẹ́ta lẹ̀mí pín sí. الله أكبر. an-nafsul ammara ẹ̀mí àkọ́kọ́ nù. an-nafsul lawwama. الأمارة بالسوء والثاني النفس اللوامة ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ni an-nafsul lawwama. والثالثة النفس المطمئنة an-nafsul ammara an-nafsul lawwama. والنفس المطمئنة ẹ̀mí alákọ̀ọ́kọ́. وأن النفس الأمارة بالسوء sórí ẹ̀mí alákọ̀ọ́kọ́ òun ni máa pààyàn نفس lásàkú. farabalẹ̀ farabalẹ̀. شريرة. ẹ̀mí àkọ́kọ́ tí ń bẹ lọ́rùn èmi àti ẹ̀hún òun ni máa pààyàn lásẹ̀ kéèyàn ó saburú. òní ọmọ wòsùn báyìí pé sọ wa yẹ kó yẹ jẹ́ pé lágbájá ló yẹ kó jẹ́ òun ló yẹ kó rí bísínẹ́sì yẹn òun ló yẹ kó rí kó win ní kọ́ńtrátì yẹn. ó yẹ kí n pàdánù ni ẹ̀mí kan ni ó máa pàdánù. نفس شريرة. ẹ̀mí nafsul amara òun ni máa pààyàn lẹ́sẹ̀ aburú bí kò gbà yẹ kó sọ pé wọ́n bú ká abitán ti ń ta ẹ̀bá yíbo kó jẹun ẹ̀mí ibùnú. ayé ń ṣerú ẹ̀. وأي التي يغلب عليها اتباع أواهيها بفعل الذنوب والمعاصي. ẹ̀mí tí máa pààyàn lásẹ̀ aburú òun ni ó máa pọ̀ lásẹ̀ kó máa ṣe aburú kó máa ṣẹ̀ gbogbo oríṣiríṣi ẹ̀ṣẹ̀. وهي دائما تأمر بالسوء. òun náà ní sọ pé ọmọ tí ì díẹ̀ ìmọ̀gìnì díẹ̀. وهذا النوع مذكور في سورة يوسف. وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء. òun ló ṣe Yusuf ń jọ kínní àná ó ní kẹsẹ̀ pé mo ń yọra mi ń bẹ̀ o torí pé àmọ́ ẹ̀mí yìí náà ní pa mí láṣẹ pé kí n ṣe é. إن النفس لأمارة بالسوء إلا من رحم. لأمارة بالسوء. لأمارة بالسوء. kò sí ẹni tẹ́mi yìí pa láṣẹ kó ṣe tí ò da إلا من رحم ربي àfẹni Ọlọ́run bá kẹ́. أما النفس اللوامة ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì. فهي التي تذنب وتتوب. òun lẹ̀mí tó ṣe pé yóò ṣẹ̀ yóò sì tún máa túbà yóò ṣẹ̀ tí ò dá ní sí pé n bá sì máa ṣe kínní yìí. فعندها lẹ́sẹ̀kẹsẹ̀ náà yóò tún máa sunkún sọ́lọ́run lọ́rùn pé mi ò mí ni ẹ. تذنب وتتوب. mọ́lá sì di bí kéèyàn ó bí àwọn tá máa bí àwọn tí máa bínú fúnfun ó ti bínú náà ó kàn fọ́ tẹlifíṣàn mọ́lẹ̀ ni ìyẹn sì mí ni ẹ o. ẹ̀mí tó gba rango ìtàn. lẹ́yìn náà bá ju yín lù ó wọ́n. wá kó sọ́wọ́ òfin. tadhnibu wa tatubu. ẹ̀mí nafsu lawama òun ni ó ṣẹ̀ tí ó tún sáré máa túbá. wa indaha khayrun wa sharrun. méjèèjì ni àtòrí àti ibi ní tẹ̀lé. lakin idha fa'alati sharra. bó bá wa ṣàbùrú tán. tabat wa anabat. yóò wá sọ pé Ọlọ́run bá sì mọ̀ mọ́ sí i. fatusamma lawwama. ọ̀hún arẹ́mi ẹlẹ́ẹ̀kẹta oníkọ́lọ́ ṣe mi àti ẹ bẹ́ẹ̀ kó sẹ̀mí tiwa bẹ́ẹ̀. amma nafsul mutma'innatu. amma nafsul mutma'innatu nafsun khayra. nafsun khayra. ẹ̀mí tí máa gbádùn tó yẹ pé ó ní fọkànbalẹ̀ ó ní adùn ó ní la ilaha illallah ó lẹ̀mí tí máa pààyàn láti kéèyàn ò ṣe dáadáa. fa hiya allati tuhibbul khayra. ẹ̀mí náà ó fẹ́ràn kó máa ṣe dáadáa pẹ̀lú àwọn ọmọ ènìyàn. wal hasanati. kódà máa bá ṣaburú sọ́dọ̀ rẹ̀ oore lòun ó máa fi di. tuhibbul khayra wal hasanati. ẹ̀mí tí máa fẹ́ràn dáadáa gbogbo ìgbà. wa turiduhu. wa tubghidu sharra was-sayyi'ati. gbogbo tí ń já burú tán bá ti gbé wá sí nkí ààrẹ yóò ní rárá àwọn èsì bẹ́ẹ̀. zalika man zakkaha.
وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها. kí kálukú lọ mójútó ẹ̀mí rẹ̀ àfáà tí ò bá mójútó ẹ̀mí rẹ̀ yóò jìrà sínú ẹ̀ṣẹ̀. La ilaha illallah. àfáà bí kéwú náà ti wò ó pọ̀ tó bẹ́ẹ̀ bá mójútó ẹ̀mí yìí yóò bá ìbínú Ọlọ́run pàdé. Allah. ẹ wo gbogbo àwọn àfáà lónìí àwa ti di kẹ́ni mọ́ni ara wa àwa sọ ara wa dọ̀tá ara wa kí ló lè bí lágbájá ẹ wo kíní kan tí ń ṣẹlẹ̀ lórí Facebook ẹnìkan sọ̀rọ̀ ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kàfàrà àkọ́kọ́ náà ni wípé tá a bá lọ gbé sórí òṣùwọ̀n kò pọ́síbù kíru ẹni bẹ́ẹ̀ kó jáde kó yìí sọ pé kò sí ti ń jẹ́ kàfàrà èèyàn sọ̀rọ̀ ó ní wọ́n gé ọ̀rọ̀ ọ̀hún ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ní wọ́n gé ibẹ̀ ọ̀hún ni ó ní tóun bá bọ̀ ó ní bóun ṣe gbọ́rọ̀ kalẹ̀ but hatred ẹni tí à ń wo kíní rẹ̀ lórí Facebook tó bá ti wà lára èèyàn bó bá kódà ó bá sọ yìí tó dáa ni á ní òsọ dáa ni. La ilaha illallah. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí àti wàánu àdánwò ayé èèyàn sọ̀rọ̀ ó ní tóun sọ kọ́hún Mala Sidik Akramakumullahu. èèyàn sọ̀rọ̀ ó sì lóhùn kò ó sì ní tóun sọ kọ́ yẹn ẹ dákun kí wọ́n á tún ní wàhálà tó wáyé kó bá dúró lórí pé bí mo ti sọ̀hún náà ni kò sí kàfàrà náà ni ọ̀rọ̀ tí ń bẹnu Kùránì tí gbogbo wa ń kà La ilaha illallah. ṣé Àlùkùránì mẹ́nu téèyàn kan lè fi bójú ni bẹ́ẹ̀ bá láti zìkan dọ̀ yìí fù ṣé Kùránì náà tún dọ̀ yìí fù. النفس والشيطان واسما وإنهما محدوك النسيء فاتيمي فإنهما محدوك النسيء فاتيمي. kálukú wa ń sọ̀rọ̀ àwọn kálukú wa ń kẹ́fìn ara wọn báyìí. وخالف النفس. sórí ìmọ̀tẹ́lómi gbójúlé lára yín tó rò pé òun ló fi báyọ̀ ní Ọlọ́run pàdé ọwọ́ ikú yóò kàn yọ lẹ́nu pé ọ́ déwájú Ọlọ́run báyìí Ọlọ́run sọ fún gbogbo ọmọ rẹ náà tún làgbá kò fún ọ. وخالف النفس والشيطان وعصيما. ìṣòro tó débẹ̀ lómi ni bàbá wọlé wọlá ni pé àwa mọ kéwù ó ti gbàgbé àwọn tó mọ ju tòun lọ tí wọn ò rí nǹkan kan fi ṣe wájú Ọlọ́run. وخالف النفس. kálukú lọ kí ẹsẹ̀ mi yìí ẹ̀mí tí máa jẹ́ kéèyàn ó ta kore tí wọ́n gbé òrèrè tó ní kò sí kankan bẹ́ẹ̀. خالف النفس. tí wọ́n sọ fún wa pé bọ́lọ̀ ti wíre tí wọ́n ní ó sì máa sọ yìí pé Ọlọ́run wo ló wí bẹ́ẹ̀ àwa náà tún mọ̀ báyìí. وخالف النفس والشيطان وعصيما. ẹ rí ó wá di pé lónìí gbogbo ìrẹ́pẹ̀ nítorí yẹ kí kálukú fi rójú tu ayé ẹ̀sìn pé bò láti sin lọ́hùn lágbájá sọ̀rọ̀ mo fẹ́ fún lésì lókù. èsì ọ̀rọ̀ wọ́n bá ti wo Facebook nísìn ọkàn rí tọ́pìkì tó pọ̀ jù náà ni èsì ọ̀rọ̀ fún lágbájá. خالف النفس. njó láṣẹ yìí ń dà. والشيطان وعصيما. وإنهما ما أدرك النسيء فاتئمي. فإنهما ما أدرك النسيء فاتئمي. ní kéèyàn má jáde fún ọ̀rọ̀ ọmọ o èèyàn lè sọ̀rọ̀ kó dìfẹ́ǹdì ọ̀rọ̀ tó sọ pé ntí mo sọ ntí mo torí ẹ̀ sọ rè ṣùgbọ́n kẹ́yìn kan wá dérí pé màmá tún wá mọ̀ búra yín pé ìwọ rádaràda ìwọ olórí burúkú kò sọ olórí burúkú nú ẹ̀sìn ọ̀rọ̀ ọmọ tí ọ̀rọ̀ ọmọ bá délẹ̀ ìmọ̀lẹ́ fi dálẹ̀ ìmọ̀lẹ́ fi yanjú ẹ̀. خالف النفس والشيطان وعصيما. sẹ́ẹ̀rí gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ ọmọ mo fẹ́ sọ̀rọ̀ lórí tọ́pìkì báyìí sórí kọ́kọ́ gbé kéèta àti àgbákò pé lágbájá ti bú mi rí lágbájá náà mo fẹ́ sọ̀rọ̀ sí kọ́kọ́ lọ gbé kúrò lọ́kàn tó o bá ti lè gbé kúrò lọ́kàn ó lò fẹ́ jẹ́ iṣẹ́ Ọlọ́run ó sì máa jẹ́sẹ̀ tara rẹ̀. وإنهما ما أدرك النسيء فاتئمي. وإنهما ما أدرك النسيء فاتئمي. tó gbọ́dọ̀ Al-Qur'ani wí ó ní qad aflaha man zakkaha ẹni ó bá ké sára rẹ̀ tó ké sẹ́mi tiẹ̀. قد أفلح من زكاها. tí o fẹ́ sínú àfa tí ó bá ìgbà lọ. قد أفلح من زكاها.
زكاها mùsùlùmí ti ń bẹ láyé tí ò fẹ́ bá àwọn kan lọ pé àwọn eléyìí ayé ni wọ́n ń ṣe wọ́n tó ti bá a zazu lọ. قد أفلح من زكاها alukurani ti sọ ó ní gbogbo ẹni ó bá gbìyànjú kó mójútó ẹ̀mí ara rẹ̀ tí ò fi kó fáírọ́ọ̀sì. وقد kéré lọ́dọ̀ àwọn خاب Ọlọ́run. من دساها ṣùgbọ́n àwọn tó bá ṣe yí pé gbogbo kẹ́ni mọ̀ ní tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ọmọlàkejì rẹ̀ kọ́fíìtì fún ẹnu bá tèèyàn jẹ́ لا إله إلا òun ni الله wọ́n ló gbé sọ́kàn ó قد sì àgbákò. خاب من دساها alukurani ló wí bẹ́ẹ̀ o kí kálukú lọ kíyèsí o kí kálukú lọ kíyèsí o kí ìmáàmù maharasi ó mójútó maharasi kó mójútó bí irun ó ṣe jẹ́ kíkí ní àsìkò tí ó sì ṣe ní kíkí kúkí fáwọn jàmá táwọn jàmá náà ó dúró lẹ́yìn rẹ̀ tí wọn ò fi ní máa rorò kúrò sí ìmáàmù wájú. قد أفلح من زكاها àwọn kan ni wọ́n há nǹkan báyìí لا إله إلا الله ẹlòmíì ò mọ iye tó ná nù Ramadan. قد أفلح من زكاها ó sì ti lóye wa náà yìí pé gbogbo ẹni tí ó bá èrè ní ọ̀dọ̀ àwọn Ọlọ́run òun lẹ́nu tó ṣe pé tí ó láyò tí bí kúmbà láyò tí bí woman náà wà láàzá. الذين ينفقون أموالهم ولا يتبعون ما أنفقوا منا ولا أذى gbogbo ẹni ó bá lọ hásẹ̀ mọ́ lórí tẹlifíṣàn lè fún àwọn ẹbí rẹ̀ náà lé o. لا يتبعون ما أنفقوا منا ولا أذى mọ́lá Sídíkì ìwọ tó lọ há Mákà lórí tẹlifíṣàn wọnú ẹbí rẹ̀ náà ti ń bẹnu àwọn ẹbí rẹ̀ lọ fún wọn Mákà o. لا يتبعون ما أنفقوا منا ولا أذى ìwọ tó lọ há ráìsì lórí Facebook lórí tẹlifíṣàn lọ wọnú àwọn ẹbí rẹ̀ náà lọ kó ráìsì fún wọn lé yín o. لا يتبعون ما أنفقوا منا ولا أذى ìwọ tó lọ há aṣọ ọdún lórí tẹlifíṣàn kí wọ́n lè máa pariwo kọ rẹ̀ lọ wọnú àwọn ẹbí rẹ̀ náà lọ há aṣọ ọdún fún wọn o. لا يتبعون ما أنفقوا منا ولا أذى ìwọ tó ní wọ́n máa há owó fún wa lórí tẹlifíṣàn ẹ ṣeun ẹ kú iṣẹ́ ládàá lọ́wọ́ sàn yín lẹ́sàn olóore. لا يتبعون ṣùgbọ́n lọ wọnú àwọn ẹbí rẹ̀ náà tó nídìí owó tí yà ń jẹ ما farabalẹ̀ àfà tó o bá rántí àwọn ẹbí rẹ̀ tó fi lọ lè ṣe èyí tó o ṣeun àbó o ṣe tán o wá wẹ̀yìn wò pé ń bẹ náà ẹbí mi náà tẹ́bi ń pa ń bẹ náà ẹbí mi náà tí o ti lọ Mọ́kà ń bẹ náà ẹbí mi náà tí o rí lè wé lọ ń bẹ náà ẹbí mi náà tí o raṣọ tó fi sọdún tó o bá fi lè wu ẹ̀yìn wò gbogbo dáadáa tó ṣe ni ò ní ní ládàá kankan. لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. adúgbò fún gbogbo yín pé ẹ ṣe ẹ jẹ́ wọ́n mọ̀ yín pé ìsìlámù àánú ń bẹ ń bẹ. قول معروف. ẹ jẹ́ wọ́n mọ̀ yín pé ní ìsìlámù a ní àwọn tí wọ́n ń ṣàánú ọmọ aráyé. قول معروف. ṣùgbọ́n ẹ dákun ẹ má gbàgbé àwọn ẹbí yín o. قول معروف خير من صدقة يتبعها أذى. sọ ma pé fún pa ẹlòmíì ga lórí pé ń tẹ nọ́mbà sórí tẹlifíṣàn pé èmi náà mo fẹ́ wo orí tẹlifíṣàn mo fẹ́ wo orí Sẹ̀bílù Nàjáàtì. mo fẹ́ jẹ. àìrí wọ ẹlòmíì báyìí kóyà ẹlòmíì lè má kírun ó lè má kásùbà. قول معروف من خير من صدقة يتبعها أذى. gbogbo ẹ̀yin náà tí wọ́n sì ń kó fún tẹ́ jàǹbá àmọ́ náà Ọlọ́run san gbogbo yín lẹ́san olóore. àmín. ìsìlámù ò ní tẹ́. àmín. àwa tá à ń ṣe òní rẹ̀yìn. ògbóhùn tí a dá wọlé. àmín. káwa má ṣàṣe tí ọ̀tá ò lè bá wa lọ́nà kó má fara wa. ìsìlámù ní tẹ́ ìsìlámù ní tí àwa tá ń ṣe òní rẹ̀yìn gbogbo ohun tí a dá wọlé káwa má ṣàṣe tí ọ̀tá ò lè dá wa lọ́nà kó má fara wọn. ọlẹ́yìn ò ní já sí ma fún wa. àmín.